Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò Ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sọ ọmọ olè lóru. Olè tí káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú oró ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá Ìgbàgbọ́ Yorùbá ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Mímọ́ ìmọ̀nà ọlọ́lá adúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run àwùjọbíláì mìíràn ṣètọ́nù rọ̀jìm bismillahirrahmanirrahim. Adúpẹ́ pé òkun. I want to explain to us today on the importance of our parts. Ẹ jẹ́ ká wà very very careful lórí ọ̀nà tí à ń gbà lo àwọn nǹkan ẹ̀yà ara wa. Nítorí nínú rírí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tẹ́lòmíì ń rí lónìí bóyá wọ́n dìde ẹlòmíì mọ́lẹ̀ pé kò lè lọ. Ẹlòmíì wà níbi iṣẹ́ kan tó bá ti lóun fẹ́ lọ síbi iṣẹ́ mi kò ní lè lọ. Kọ́sọ̀ máa fìyà jẹ ńbẹ̀ kò ní lè lọ. Ìyàwó mi ń jìyà nílé ọkọ níyà àjẹkúdórógbó àmọ́ kò ní lè lọ. Àti ríyàwó tó jẹ́ pé ọkọ rẹ̀ ń fìyà jẹ ó dẹ̀ kó lọ àmọ́ tó fi padà wá ó ń ṣẹ̀jẹ̀ ń dini fún odidi ọdún 5 gbogbo ibi tó ń dé wọ́n láfi kó padà sílé ọkọ tó ti fẹ́. A sì rí ọkùnrin tó jẹ́ wípé ìyàwó ẹ̀ ló ń gba owó lọ́wọ́ ẹ̀ tó bá ti ṣiṣẹ́ ìyàwó ẹ̀ ni ó gba sálárì ẹ̀ ìyàwó ẹ̀ ló ń yọ owó fún un. Àwọn mẹ́lẹ́bí ti sá sọ́tún wọ́n ti sá sósì wọn ò rọ́nà àbáyọ kí ló fà á. Ẹ jẹ́ ká mọ ọ̀nà tá a máa gbà fi èékánná wa tá a máa fi sọ́jọ̀ tá a bá gé èékánná ẹ má jà máa kó lẹ́lẹ̀ ní yanya. Ìwọ obìnrin ó ṣe nǹkan oṣù tán nǹkan oṣù rẹ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló jẹ́ ìkà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló jẹ́ ìkà tó jẹ́ pé ọmọ kan ló dàyàn pọ̀. Nǹkan oṣù rẹ má fi lẹ́lẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí irun orí ni èékánná ọwọ́ èékánná ẹsẹ̀ irun ojú ara nǹkan oṣù ọmọbìnrin tó jẹ́ tọkùnrin náà bóyá ẹsẹ̀ lájọṣepọ̀ nísìnyí ìyàwó rẹ̀ lè tábà ojú ara rẹ̀ yóò lò wọ́n náà ni ó lò fún ọlọ́mọ́nù ó di pé yóò gba ṣòkòtò lọ́wọ́ yóò fi yẹ̀rì lé ọ lọ́wọ́. Gbogbo àwọn kan yìí mo fẹ́ ká kíyèsí tá a bá gé èékánná wa ẹja máa fi sọ́jọ̀ fúnra wa ni ká tọ́jú ẹ̀ tá a bá gé irun orí wa ẹja máa fi sọ́jọ̀ fúnra wa ni ká tọ́jú ẹ̀ àní kó sọ wá yé o ẹ̀jẹ̀ ń dúró báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n tún máa padà wá nígbà mi ARA Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ́ mi Ìgbàgbọ́ Yorùbá. Ẹ dákun ẹ subscribe ẹ share ẹ like ẹ comment ọ̀run ó gbè wá lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.